especially wait, Emmanuel, are you camera shy? Nah. Don't tell me that. Orúkọ tèmi ni Babalọlá Adéwọlé Emmanuel, tí ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ máa sí Master B. Mo jẹ́ olùkọ́ ẹ̀ka ìmọ̀ sáyẹ́ǹsì tí a ń pè ní physics. Èmi sì ni nípa ọ̀rẹ́ Ọlọ́run olùdarí Master B's Physics TV, níbi tí ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ti ń jẹ ìgbádùn ẹ̀kọ́ physics ní èdè Yorùbá. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Master B's TV. Ẹ ṣeun, àdúpẹ́ àárí ọwọ́ yín, àdúpẹ́ lọ́wọ́ yín gan fún àdúrótì yín. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń pè mí tán, ti ń béèrè lọ́wọ́ mi wípé olùkọ́ kí ló ṣẹlẹ̀? Àárí fọ́nrán ẹ̀kọ́ physics mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń béèrè lọ́wọ́ mi wípé kí ló ṣẹlẹ̀? Èrè ìdí abájọ tí mo fi ṣe gbé fọ́nrán ẹ̀ jáde ní láti ṣàlàyé fún yín wípé àdédé sọ wípé kí Master B's TV kò dé dúró lójijì láàrin ọ̀nà. Ó ní bó ṣe jẹ́, tí ò bá ní ìdí wọn lóbìnrin kì í jẹ́ òwúrò. Àwọn àtìláàwí náà ni nígbà kòrò, àwọn náà lè ṣúrò láti jí ẹ̀rọ ìgbàlódé tí a fi ń gba ohùn àti àwòrán sílẹ̀. A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ilé ọba tó jó ẹwà ló bú sí. Mo fẹ́ sọ fún mi pé a ti padà pẹ̀lú ọwọ́ agbára. We are back stronger, we are back healthier, we are back more focused, we are back with more vision. So bẹ́ẹ̀ ni bí mọ̀ wípé Master B's TV ti padà sí orí ẹ̀rọ ayélujára ajẹ́rìí. Mo sì fẹ́ kí òwúrọ̀ ẹ̀, mo fẹ́ kí ẹ ṣe mí ní oore kan tó gbẹ̀yìn olólùfẹ́ ètò Master B's TV. Mo fẹ́ kí ẹ dìbò ìsàlẹ̀. Àwọn kan ní ká tẹ̀síwájú pẹ̀lú èdè Yorùbá, báwọn ń jẹ ìgbádùn ẹ̀kọ́ physics ní èdè Yorùbá. Àwọn kan ní èdè Yorùbá yìí pé wọ́n tó bá lè jẹ́ ká máa sọ èdè Yorùbá, ká máa ṣe ìtumọ̀ ẹ̀ nínú Gẹ̀ẹ́sì nìsàlẹ̀. Àwọn kan wípé irọ́ Yorùbá kẹ̀, Yorùbá dùn lédè, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ̀jẹ̀ á ṣe lédè Gẹ̀ẹ́sì ló gbìyànjú yóò gbọ́. Ìwọ gẹ́gẹ́ bí olólùfẹ́ ètò Master B's TV, mo fẹ́ kó o sọ ní gbólóhùn kan, kó o sì dìbò ní òwúrọ̀ yìí. Èwo lo yàn láàyò? Ṣé ká máa tẹ̀síwájú ní Yorùbá ni, àbí kí a bẹ̀rẹ̀ sí ní ṣe ètò Master B's TV padà nínú èdè Gẹ̀ẹ́sì? Èsì ìdìbò rẹ yóò ràn wá lọ́wọ́ láti tẹ̀síwájú gidigidi. Ẹ ṣé gan. Ire lójú owó rí, ire lójú yín yóò